transfer sí mò lánàá èmi máa gba ti alájà fún àgbà ọ̀nà ikú èmi náà máa gba tọ̀dọ̀ mi fún àgbà náà bí àwọn máa parí wọ́n bá wa ṣàdúrà fún gbogbo àwọn èèyàn jẹ́nẹ́rálì lẹ́yìn àwọn àjẹ̀dá bàbá láti lè wọ́n dáhùn ojú ara láti máa fún wa ní sàfikẹ́tì ṣùgbọ́n káàkiri pàtàkì kéde oríṣi àwọn máa wá bá wa sọ̀rọ̀ náà a lè ní kéde pàtàkì ní wípé a ní aṣọ tá a fẹ́ fún àwọn èèyàn lónìí tó sì pọ̀ a ṣàlàyé lánàá fún wa aṣọ ọmọdé wà aṣọ àgbàlagbà wà bàtà wà bẹ́ẹ̀ báàgì wà bẹ́ẹ̀ ní sinmi àfáàlù báàgì àfáàwọ̀ yìí ẹlẹ́ ṣe gbọ́ wáṣọ ẹ kó síta báyìí lẹ́sẹ̀ àwọn kẹ́kẹ́ wọ́n ti débẹ̀ tí àwọn ọlọ́run bá parí wá sí àfún àwọn èèyàn ní ìṣẹ́jú tí òjíṣẹ́ ló máa ń wọ̀ láti lè bọ́ta láti lè sọ̀rọ̀ sẹ̀lẹ́tì aṣọ tí wọ́n bá fẹ́ àfáàgbọ̀n wọ̀nyí bọ́ta láti sẹ̀lẹ́tì aṣọ tí wọ́n bá fẹ́ tí àwọn ọlọ́run bá parí wá sí pẹ̀lú má jẹ́ òun wípé ìgbọ̀dọ̀ sí wàhálà ààyè àwọn èèyàn tí wọ́n ní agbára dáadáa sílẹ̀ kì í ṣe aṣọ tá a ti lò fún aṣọ tí wọ́n sẹ́yìn sí wa ni kì í ṣe aṣọ tá a ti wọ̀ fún aṣọ ọmọdé aṣọ obìnrin kódà jáàbù wà bẹ́ẹ̀ ìròyìn wà bẹ́ẹ̀ oríṣiríṣi aṣọ ló wà ní ibẹ̀ bọ̀ tí wọ́n parí wà sí tán lẹ́nikẹ́ni tó ní àǹfààní àti lọ́bẹ̀ tó bá dẹ̀ lọ́bẹ̀ wọ́n mú aṣọ kó máa lọ lé o sàtífíkẹ́tì gẹ́gẹ́ lórí torí ẹ̀ wá padà wá fún sàtífíkẹ́tì wá padà wá pọ̀ bá wá lé tó kọ́kọ́ lọ lé náà tó wá padà wá mọ́ tó bá ti báwo o lè má sàtífíkẹ́tì ẹ̀ bà mọ́ o ní sísè báyìí ẹjẹ́ àfọwọ́balẹ̀ láàárín 30 minutes ọ̀lànà bàbá wa sọ̀rọ̀ ọ̀wọ́ tó ti bá wa sọ yìí gbogbo ayé ń lọ my latest naija tó ń bẹ pẹ̀lú wa ní àná ó jẹ́ pé international media ni bákan náà NTA ń bẹ pẹ̀lú wa bákan náà ìkálá àwọn òjíṣẹ́ láti iléeṣẹ́ rédíò lagos wọn náà bẹ̀rẹ̀ tó ń náà mú voice báyìí tó jẹ́ pé sunday lè lè bá voice yẹn ní orí rédíò yálà orí rédíò lagos ni ó lọ lè bá lórí bond fm because ẹni yìí ọ̀nà méjì ni ó ti ń ṣiṣẹ́ ó ti place kẹ̀kẹ́ ló kọ́ rẹ́kọ̀dù gbogbo voice sí àṣọ ìlú tó bá ìdílé àwọn bákan náà ẹjẹ́ àjòkó dáadáa tó bá ti ya fídíò kò ní dáa kí wọ́n ya tó ti lánúlẹ̀ kò ní dáa kí wọ́n ya tó ti ṣeré kò ní dáa kí wọ́n ya tó ti serious gbogbo gáàpù tó wà láwọn ẹja di ó yá àfa gbà ló fẹ́ sọ̀rọ̀ àwọn eléyìí gbogbo tó lè kó wa wà á rí ẹ̀kọ́ ti wù kò bá jẹ́ kristian kò bá jẹ́ mùsùlùmí kó lè yí nǹkan ti mú sí mú káyọ̀ wà tó jáde akọ̀ oṣù ìdá ìyá ṣe ìtọ́jú agbá òkú. هيا إلى المعالي هيا صعدوا شوامخ الجبال هيا هتفوا يا معشر رجالي قولوا لكل الناس لا نوالي شبابنا هيا إلى المعالي هيا صعدوا شوامخ الجبال هيا هتفوا يا معشر الرجال قولوا لكل الناس لا نبالي شبابنا قد هانا أن تهودوا لواحة الإيمان كي تسودوا غدا بكم سيزداد الوجود ويكبات المستعبد العنيد بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم إلى في قريش إلى في قريش والصيف وليعبد رب هذا البيت الذي أطعم من جوع وما يطعم. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. أجا يوم النبي الكريم صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. mo kí gbogbo ìkàlẹ̀ tí a wà yìí látòkè délẹ̀ ní àpapọ̀ mo kí gbogbo wa mo wá ṣe àdáyẹrí mo kí àwọn àlùfáà tí wọ́n jẹ́ òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad Ànábì ní al-ulama warathatul anbiya àwọn àfáà
àwọn ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run. àwọn ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run. Yorùbá jẹ́ mùsùlùmí, Yorùbá jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, a gbọ́dọ̀ gbà wípé àwọn tí wọ́n jíṣẹ́ Ọlọ́run fún wa, a gbọ́dọ̀ gbà pé ní àpọ́nlé ni wọ́n. Mo kí principal wa láti ilé ẹ̀kọ́ wa ní orílẹ̀ Fadilatu Sheikh al-Imam Abdul Fattah Sadiq Atunde. Owó àwọn àlùfáà tí àwọn náà tẹ̀lé wa wá láti ilé ẹ̀kọ́ wa ní orílẹ̀ lọ́wọ́ gbogbo yín náà ni mo kí àlùfáà tí ẹ̀bẹ̀ ní kalẹ̀ látòrí Amirul Jaysh Bidal Irshad wal Misad inú àwọn àgbàlejò ní Amiru náà wà. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run níjó bàjẹ́ káyọ̀kọ́ tí ń jẹ́ àwọn àlùfáà. Mo wá kí gbogbo àwọn tí a mẹ́jọ̀kó ẹ̀rí àwọn ilé ìbò wa ní àwọn kan distinguished personality. Inú ẹ̀rí àwọn ọ̀nàrẹ́bù wa Àjọkẹ́ àbíkílẹ̀ pé wọ́n sì àwọn alhaja wa Halima, mo kì í púpọ̀. Owó àwọn tí ń bẹ bí tó yẹ kí n kí owó yìí náà mo kí. Owó ẹ̀yin mídíà tẹ̀ ń bẹ bí mo kí láti orí my Naija latest lectures. Owó aná là máa ń gbòòrò yín lórí ẹ̀rọ ayélujára wọn kò ní bàjẹ́. Àmín. Ní dẹni àná. Àmín. Mo sì gẹ́ tí ẹ náà ti ń bẹ bí. Inú àwọn tí ẹ dàbọ̀ ara wọn bí kíkí àwọn alákọ̀wé jẹ́ kan. Ọba wa bá dáre kan wá ní all protocol observed. Àwọn gbogbo protocol ní náà àgbọ̀dọ̀ wọn kì í chief host. Small but mighty. Alfa wa Sheikh Ibrahim Yushau Al-Ariye kí alfa a sì bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. A bá àwọn tó tara wọn jáde dúpẹ́, àwọn náà ta kọ́, àwọn náà bára wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí ìdí èèyàn, ó gbọ́dọ̀ wá ní ẹ̀mí èèyàn wípé yàtọ̀ sí mi kí lèmi náà fẹ́ ṣe tí ó máa jẹ́ àǹfààní fẹ́lòmí yàtọ̀ sí mi. Ẹlòmí bẹ láyé tara tí ẹnìkan ní ó máa rò, àmẹ́lòmí wá ń bẹ ó wá ti ń ro tara tí ẹ̀ yóò tún máa wá ro tẹlòmí papọ̀. Ìkan nínú àwọn ẹlẹ́kọ̀ọ́ afọ àwọn àgbà Ibn Qayyim al-Jawziyya ó ní kún ádà lọ́jọ́ lẹ́yìn, ó ní gbìyànjú jẹ́ kan nínú àwọn èèyàn méjì yìí nínú ìgbésí ayé. Àkọ́kọ́ ń bẹ ó náà ní ṣẹ́gìlá ìnáfúsìhí, ó náà ní ẹni tí ó mọ rárá rẹ̀, bẹ́ẹ̀ sì ni bá ti jókòó yìí ta ni tí ẹ ò tó rán. Àwọn Yorùbá sì ní mo ṣe tèmi lọ́wọ́, wọ́n ní kì í sọ̀kọ̀ sí ẹ́. Ó ní ilé oúnjẹ ni tí ó mọ rárá rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, àwọn mutafarriga li ghayrihi, ẹni tí ó tún wá àyè fẹ́lòmíì tó yàtọ̀ sí òun. Bílú àlùfáà wa àrírí ti rí tí ó wá àyè fẹ́lòmíì wípé ó dáa níbi tí mo yanjú ọ̀rọ̀ pé sí ayé mi dé ìdí tí mo yanjú ọ̀rọ̀ àwọn ẹlòmíì. Ẹlòmíì ga tán nígbà tó dókè tán, ó wá gbàgbé pé òun àtàwọn kan làwọn jọ lò gbé sí ayé, ó ti gbàgbé àwọn tó jọ ga. Gbogbo ẹni bá rí bẹ́ẹ̀ láyé inú ọ̀gá ọmọ àlè láyé ló wà.
ìrẹ́lẹ̀ kejì ni òun náà ló ga jù mutafarriga li ghayrik ba'da al-faragh min nafsik lẹ́yìn tí ẹ bá ti yanjú ọ̀rọ̀ ara ẹ̀ tán bí ibi tí mo bá dé yìí èmi náà yanjú tara mi débi kan dé mọ́ àwọn ará tẹ̀lómi onífà àìhá tazalik kátó wá lè rí ẹni tí ó yanjú ọ̀rọ̀ ara ẹ̀ débi kan tí ó mọ̀ ọ́nà tẹ̀lómi kìí sábà pọ̀ gẹ́gẹ́ bí irú àlùfáà wa Al-Hariri ó dá fẹ́lómi tán ó ti wá gbàgbé inú ẹbí tó ti jáde ó gbàgbé pé àwọn tó ń fi di gbòdì níjọ́ tí ò ti dá fáwọn àmọ́ kàkà tí ó wá gbìyànjú tí ó rántí ẹbí òní ọ̀tọ̀ níbi tí lọ́n ṣàǹfààní fún gbogbo eléyìí bí ó bá nítumọ̀ kan ń túmọ̀ wípé àlùfáà wa Al-Hariri yìí ń ṣàlàyé fún wa bó ní Islam ti rí lórí torí Islam ń ṣe ẹ̀sìn kan tó fẹ́ kí ó wà selfish kó já sí pé tiẹ̀ nìkan òun nìkan lèyàn ó mọ̀ ìyẹn sì gbọ́dọ̀ mọ̀ tẹlòmíì ó á sọ ọ̀rọ̀ kan níbí tọ́rọ̀ náà ó jẹ́ ojúlówó ọ̀rọ̀ kí lọ́rọ̀ náà ó láwọn tún wá jẹ́ mùsùlùmí tó wà tolerant gbogbo wa la gbọ́dọ̀ sáré gbogbo ẹni tó wá ti lè jáfa tó já sí pé wọ́n ń gbọ́ èèyàn kan èèyàn méjì tí ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀ àbí kó sọ kí ló ń fẹ́ sọ ọ̀rọ̀ tí ó mọ̀ dá ìtẹ́ẹ̀dì kalẹ̀ ẹni tá a pè ní aṣáájú ẹ̀sìn gbọ́dọ̀ jìnnà sí ohun tí ó gbọ́dọ̀ máa ṣe ni ohun tí ó máa bí peaceful coexistence báwo ni gbogbo ẹlẹ́sìn tó wà ní àwùjọ ti máa gbé lálàáfíà a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nínú ibi tí gbogbo àwọn ẹlẹ́sìn ti ń gbé lálàáfíà southern part of Nigeria ìkan ló jẹ́ bẹ́ẹ̀ kátó wọn wá kúrò àwọn kan tí wọ́n fẹ́ dà lédè a sì bẹ̀rẹ̀ kó wọ́n gbà fún wọn ọlá Qur'an al-Azim mo kí àwọn executive chairman local government àbí SCDA local government tí wọ́n láyé yìí Ọlọ́run kó dákun kó wá ṣe dáadáa púpọ̀ fún wọn ọlá Qur'an al-Azim nítorí àsìkò kò sí àsìkò púpọ̀ tọ́pìkì náà bá ṣe ní sọ̀rọ̀ lé lórí yìí tọ́pìkì tí ó wà kìrìtíkà púpọ̀ ni tọ́pìkì kan tó já sí wípé ó yẹ kéèyàn ó farabalẹ̀ yànnànẹ́ nítorí tó dálé lórí òun náà ni kí ni àwọn damages tí ó sì máa ń kọ́ sí fọ́pọlọ àtàwùjọ ìkánú àwọn àfọ àwọn àgbà ní Nàìjíríà bàbá wa Sheikh Adam Abdullahi Ìlọrí Ọlọ́run kó dákun kó wa ṣàlékún kí bàbá wa bàbá ń jó yé wa nínú àwọn tírà nínú àwọn ìwé tí bàbá náà ṣe sáyé tí wọ́n kọ pẹ̀lú èdè Arabic al-Islam al-yawm wa gada wọ́n ṣàlàyé ipò wo Islam wà lẹ́nìí tó bá tún wá dọ̀la ipò wo Islam wà nínú tírà náà bàbá tí wọ́n sọ fún wa wípé tó gbogbo tó já àwùjọ láyé ó jẹ́ àwùjọ ni ó já yẹ̀sìn ni a gbọ́dọ̀ gbìyànjú ká wéjì wọ́
against àwọn nǹkan mẹ́ta tó lè dàgbé sí ayé rú. Kódà kìí ṣàwùjọ nìkan, ìwọ gẹ́gẹ́ bí èèyàn ó gbọ́dọ̀ gbìyànjú bó ló ti fẹ́ ja nǹkan mẹ́ta lógun nínú ìgbésí ayé ẹ̀. Ìwọ gangan fúnra rẹ̀ particularly ká tó mọ̀ wá sọ the entire community àbí the nation at large, gbogbo olúláyé a gbọ́dọ̀ gbìyànjú kárí nǹkan mẹ́ta jà lógun. Ẹlòmíì kan ló gbésí ayé ni tí wọ́n bá bi ẹ́ wípé ó dà ìgbésí ayé ẹ̀ wá define ẹ̀ fún wa kò tiẹ̀ yé. Bẹ́ẹ̀ sì ni béèyàn ti wà láyé yìí kìí ṣe pé ó kàn jí ó kàn máa lọ ni. Ẹni tó bá wà tó bá jásí pé ó kàn jí anything tó bá kàn ti ṣẹlẹ̀ nǹkan yẹn náà ni ó máa ṣe. Onítọ̀hún ò ní plan fún gbèsè ayé nìyẹn. Àwọn ilé ìbòsì ní sọ fún wa wípé béèyàn bá ti fail láti plan, that particular person is planning to fail. Wọ́n kàn ní kíní kan bí èmi náà kàn lọ, ó gbọ́dọ̀ mọ́rú kí ló fẹ́, ó gbọ́dọ̀ mọ́rú kí lèmi náà fẹ́ jẹ́ nínú ìgbésí ayé. Bá a ti wá wà yìí, ìjẹ́ bá ti jókòó yìí, ìjẹ́ nǹkan mẹ́ta tó yẹ ká jà lógun yìí, ìjà jà lógun ní ìgbésí ayé wa. Àkọ́kọ́ ní nǹkan náà, òun náà ni muharabatul jahala. Bàbá ṣe káyà mọ̀ ní oyé wa wípé èèyàn gbọ́dọ̀ wage war, ó gbọ́dọ̀ já nǹkan kan lógun nínú àwọn nǹkan mẹ́ta tí ẹ gbọ́dọ̀ já lógun. Àkọ́kọ́ ńbẹ̀ ni kéèyàn ó já ignorance lógun. Muharabatu al-jahala. Àìmọ̀kan kéèyàn já lógun tó kúrò lọ́dọ̀ mi. Lóṣù mbẹ́dẹ̀ náà ti wà yìí, mo fẹ́ kúrò nínú àwùjọ àwọn aláìmọ̀kan. Ẹlẹ́ẹ̀kejì, òun náà ni muharabatul maut. Àìsàn ìyá bá sọ bàjá kókó lára. Èyàn gbọ́dọ̀ já àìsàn lókun nínú pé ìlú ó ja àìmọ̀kan lógun. Òun náà ni kí wọ́n dá àwọn àyè ilé ẹ̀kọ́ lẹ̀. Àwọn àyè ilé ẹ̀kọ́ tó wá dálẹ̀ yìí kó já sí wípé kó jẹ́ rọrùn, kó má já sí pé ọmọ olówó nìkan ni ó jẹ́ rọrùn fún. Kódà ẹni tí ò ní kankan kó rọrùn fún láti lè kẹ́kọ̀ọ́. Ẹlẹ́ẹ̀kejì, òun náà ni àìsàn. Bá a ti wà yìí, ẹlẹ́ẹ̀kejì láìsàn. Bá a ti wà yìí, ó lójú ẹni tí ó sọ wípé kèé rẹ̀ ò níbi kò tiẹ̀ sí. Ẹlòmíì máa níbo tí wà yóò gba abẹ́rẹ́ rí, kó lóun ò lọ síbítù rí. Àwọn èyí tó dájú ni wípé orí ó ṣàfọ ẹrí, nǹkan kan ó ṣe ọ́ nínú ara rí. Látara bẹ́ẹ̀, ìlú gbọ́dọ̀ gbìyànjú bó o láti fẹ́ gbógun ja àìsàn. Ètò wa jẹ́ ẹlẹ́kẹta tó já sí pé ó ní the bone of contention. Kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí láàyè gan, òun náà ni kí muharabatul fakir. Kéèyàn bá ó sì jà. Ká bá òṣì jà, ìjà òṣì lógun. Èyí túmọ̀ pé gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí, gbogbo àwọn nǹkan tó lè bàgbésí ayé jẹ́ ni tá a bá ti mójútó. Ètò wa jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí ń ṣe òṣì. Òṣì ní tó bá wà nínú ìgbésí ayé ẹ̀dá, àwọn ìròrí kí ìròrí ni ó máa bí sínú ìgbésí ayé onítọ̀.
ẹni tó jí tí ò sówó lọ́wọ́ ẹ̀ kápọ̀ wúra wa náà ẹjọ́ tí ò bá sówó lọ́wọ́ wa irú ìgbésí ayé tá a lò ńjọ́ náà ìgbésí ayé oníkara ni kàrà ní ọba yé ìgbésí ayé ẹni tí ó mọ̀ kára. Ìkan nínú àwọn àlùfáà àgbàfáà lẹni tá a wí yìí is a very talented Islamic scholar tó já sí wípé gbogbo omi tó bá ti dé wọn àwọn èèyàn máa ń rẹ́dì wípé ẹja jàǹfààní lọ́dọ̀ rẹ̀ yàtọ̀ sínú àwa gbogbo kọlà àbá àwa àrírí ti pè mí látòrọ̀ kódà àwọn tá a kọ́ náà tún máa ń wo ẹnu ẹ̀ ní pé Ọlọ́run ti ṣàánú ẹ̀ púpọ̀. Irú àwọn àfáà tó wá ní àwọn qualities tó bí ròyìn èmi yìí irú wọn wá ní níjọ́ kan ìyàwó ẹ̀ bá lọ bá yóò bá lé wa ẹni ọ̀rọ̀ tí mo fẹ́ wí yìí ẹni tó lè mọ rírì ẹ̀ òun náà ni gbogbo ọkùnrin tó ti níyàwó lé tó dẹ̀ wà responsible tí è ṣe irresponsible tí àwọn wá bá fún kiri kan tí ó sì sówó lọ́wọ́ ẹ̀ wọ́n lọ wà ní olé jọ náà ìyàwó kan wá báwọn ni ló wá sọ fún òun wípé rẹ̀ bá lè mi èrò bọ́mọ̀ ti tán lé ó ní bó ti sọ fún òun lẹ́ẹ̀kan náà fanasitu kàmùsínà mas'alata min masail al-fiqh. lẹ́ẹ̀kan náà ni mo gbàgbé 50 àwọn ìdáhùn ìbéèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn ó sì fò lọ́lọ́pọlọ. àwọn oríṣiríṣi àwọn kan tí mo ti tó ń ti há sórí tí ń lọ bí 50 tó yé òun tẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn onílẹ̀ kan náà ló ń dẹ̀ gbàgbé. ń túmọ̀ wípé inú tó lè dá méjìlá ká ìjù láyé òun náà lò sí. tí o lè jẹ́ kọ́mọ sí wáyé kí fún rẹ̀ mọ́. ló fà á nínú Islamic education ẹ̀yẹ lẹ́kọ̀ọ́lẹ̀ mẹ́bí yìí tẹ́sán pé education náà ní bó láti kọ́ yẹn lẹ́kọ̀ọ́ àwọn àfọ àwọn ṣàlàyé fún wa bẹ̀ wípé gbogbo ẹni tí ó bá lọ ilé ẹ̀kọ́ gbogbo ẹni studies láyé téèyàn bá fẹ́ jẹ́ kí òun wá successful kó òun ṣàṣeyege níbi ẹ̀kọ́ yẹn onítọ̀hún gbọ́dọ̀ ní àwọn nǹkan mẹ́fà àwọn nǹkan mẹ́fà yẹn là bá sọ fún wa wípé alala tanalul ilm illa bisittati. ألا تنالوا العلم إلا بستة سأنبئك عن مجموعها ببيان سأنبئك عن مجموعها ببيان زكاء وحرص واستبار وبلغة وإرشاد أستاذ وطول زمان. àbá wa ń júwe àwọn nǹkan mẹ́fà tó jẹ́ síbi àwọn nǹkan mẹ́fà yẹn gbogbo ẹni tí ó bá kẹ́kọ̀ọ́ tí ó ṣàṣeyọrí ó gbọ́dọ̀ ní nǹkan mẹ́fà náà lára àkọ́kọ́ ń bẹ̀ ní tàkà zakaun ẹ̀yẹ́ gbọ́dọ̀ ní làákàyè kódà kó já sí wípé nínú pàápàá jùlọ àwọn tá a jẹ́ àfáà mùsùlùmí inú ọ̀nà tá a tún gbọ́dọ̀ ọ̀nà tá a gbọ́dọ̀ tó fi kún ọ̀nà wa eléyìí náà jẹ́ kan àbá ẹni gbogbo ẹni tí wọ́n bá kọ́ tí ó bá yé ó gbọ́dọ̀ ní làákàyè tá a bá wo ìkẹ́kọ̀ọ́ èdè ìbò ẹni pé wọ́n yáyé lẹ̀ fáwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀sáyé
àwọn ọmọ tó jẹ́ sí pé látọ̀dọ̀ Ọlọ́run bí arìnrìn Ọlọ́run dáhùn. Wọ́n dẹ̀ ń gbìyànjú, wọ́n rí wọn tọ́, kódà ìní ìpadà ń jáde universities. Ń tún àwọn wípé challenges ní lọ́dọ̀ ẹ̀yìn àfa, ọmọ ìyá rẹ̀ ń kọ́ olùtò, bàbá rẹ̀ ń kọ́ olùtò, bó láti lè kọ́ tó lè kàlí Quran. Àwọn àdúgbò lọ́dọ̀ Ọlọ́run, àbá àwọn kan ní kò lòdùn dòde, Sheikh Abdulwali Abdulkadir. Kódà ilé ìlọ́jọ́ kóná àbá yìí wọ́n lọ. Nínú àwọn ọmọ ìyá rẹ̀ kọ́ olùtò, ìyá rẹ̀ kọ́ olùtò, mẹ́ta òní wọ́n kọ́ níbo ni wọ́n ti kàlí Quran. Ó sì rí kà. Ó sì rí kà. Àwọn dábàá yìí tó yẹ wa ní pọ́pọ́dọ̀ nílá káyì. Zaka ọ̀hún. Àmọ́ ayélujára ti jó yé wa wípé so ètùmọ̀ wípé kọ́kọ́ tí ẹ̀kọ́ fi kádàrá lẹ̀ náà kọ́kọ́ fi ọ̀rọ̀ kádàrá lẹ̀ náà so nítorí ìgbọ́ kádàrá yé sódì olóko bẹ́ẹ̀ lómi tí o fi kú olójú kan wáyé o. Ní òfin gbéra rárá. Ní òfin gbéra rárá bẹ́ẹ̀ ó dàbí bí bọ́lọ̀ ti dá pé bí máa wà náà nìyẹn. Wọ́n wá sùn kò wá jí. Sláàgì káwà tí wọ́n dálé ní wípé jí máa sùn bẹ́ẹ̀ wá ti lò ó síbi tí ò dá sláàgì tó dá ní o. Sláàgì tó dá ní èèyàn gbọ́dọ̀ sùn láyé, gbogbo ẹni tó bá sùn kò ní sùn, àìsùn àfáàrí ló tó sún débi tó sún lé. Tó sún dé yìí sì ń sún lọ ni. Àbí irú yìí tó ń tún sún dé yìí ọ̀tọ̀ níbi táwa wà, ọ̀tọ̀ níbi táwa ti tó bá rí rí. Èèyàn máa ń súnnù gbésí ayé ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn philosophers tá a padà wá ń jàǹfà ní ìròrí wọn lénìí ọlá pé wọn ò sùn ní ìmí náà kàn rò wí ó kàn jíjọ́ kan lórí omi bí ó dá ọ̀nà owó lè gbà ṣàǹfààní nǹkan báyìí kò wá sọ pé wọn ò lè rí ṣe ó kàn jíjọ́ kan ó bẹ̀rẹ̀ sí ní ṣe ni ló bá wúlò fáyé lè. Àwọn tí mo wá fẹ́ lò bẹ́ẹ̀ ni pé pátápá yẹn wá ka mẹ́fà bọ̀ èyí tí mo fẹ́ lò bẹ́ẹ̀ náà ni ẹja lọ ó wá níwà bónígàtò. Gbogbo ẹni tí ó kẹ́kọ̀ọ́ tí ó yé láyé onítọ̀ gbọ́dọ̀ lóúnjẹ tí ó jẹ ẹ dákun ẹni tí ó wà lóúnjẹ sí ẹ̀mọ́ pé kò gbọ́dọ̀ tó sínú ẹni tí àwọn máa ń lọ ilé ẹ̀kọ́ ọ̀tọ̀ ní fìdí bọ́ọ̀tù ọ̀tọ̀ tún lóúnjẹ tá lẹ́yìn tá a bá jẹun tán a tún wá gbóúnjẹ kan ẹ wá dákun ọmọ tí wọn ò bá wá gbérú ẹ̀ fún lọ ilé ẹ̀kọ́ bó lẹ́kọ́ ti fẹ́ yé. ẹ bá tún wá káyọ̀ pé gbogbo wọn sì tẹ̀lé. Ó ń túmọ̀ wípé ó sì nǹkan téèyàn gbọdọ̀ mójútó ni tá a sì gbọdọ̀ jà lógun nítorí pé ohun tí ó bàjẹ́ ó pọ̀ tí làákàyè bá sì ti bàjẹ́ nú ara gbogbo tí ń jẹ́ ẹ́ńjìnì ló bàjẹ́ nì bó ti lè wù kí mọ́tò fáìn tó tẹ́ńjìnì ò bá ti dá mọ́tò yẹn ò níbi tí ó lọ òun náà ní pé ẹ́ńjìnì ara òun ní làákàyè tàbá ní ká wo bí ká lo ayédélé ní gẹ́gẹ́ bí àwọn nǹkan tí àfáàrí ní kà fún wa tí ń bá wo ní society tá a wà yìí ẹni táwọn èèyàn bá wo àwọn nǹkan míì tó bá yà wọ́n lẹ́nu wọ́n wá béèrè wípé what brought us here bóun la ṣe débi tá a wà yìí àti wá ní àwọn àṣà tó já sí pé pàápàá jùlọ àwọn ìjọba wa tí wọn ò bá dìde láti lè tákù àwọn kinní nínú ọpọlọ àwọn ọ̀dọ́ tí ń bọ̀ yìí mo pìtì wípé lọ́dún mẹ́wàá sí ní bóòlù Nàìjíríà ó ṣe rí. ọpọlọ tí ń dọ̀tí òṣì ló bí. bẹ́ẹ̀ sì ni òṣì ló bí nínú ẹ̀ níjó ní kíní kan heavyweight champion Nàìjíríà tó ń jẹ́ Anthony Joshua ohun ìní ìjà kan jò ní wọ́n wá wí ní billions owó ẹ̀yìn tẹ́ wà lórí tẹ̀lé ogoro àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ẹ̀ ti mọ èlò lówó yìí nígbà tá a padà àwọn orí social media èyí dáàrin ni pé
ààrẹ ni tí ń sọ wípé gbogbo èèyàn láyé tọmọ bá bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ ládùúgbò tó bá la ọmọ kò ní dáa fún. nígbà tó gbọ́ owó tí ẹni tó bẹ̀rẹ̀ sẹ́. ẹ dákun bọ́ọ̀ ló ṣe rí owó yìí níbi ìjà. gbogbo ẹni tó bá la ọmọ mi tọmọ mi bá jà. kò ní dáa fún nítọ̀ ẹ wá dákun ó téèyàn bá ti ń jà tá a bá ti là wọ́n kí ló padà ṣẹlẹ̀. ó jọ bí àwàdà ní lóòótọ́ àmọ́ tí ń ba society jẹ́ ó dẹ̀ ti ń ba ọpọlọ àwọn ọ̀dọ́ jẹ́. nínú ẹlẹ́ẹ̀kejì ìkan nínú àwọn tá a gbà wípé yàbọ̀ ìsìn ni wọ́n tẹ̀sí mọ̀ láyé lẹ́ni ẹ wo gbòtórí yàbọ̀ ìsìn ń tà ẹ wo gbòtórí yàbọ̀ ìsìn ń gbámú lẹ́ni nínú àwùjọ. ìkan ni wọ́n wá sí òtẹ́ẹ̀lì kan ní òní kódà àwọn tá a débẹ̀ ní káwọn wò lórí social media náà àwọn kankan bẹ bí o bá ṣàánú ọlọ́run ni fèjì léèyàn ní sí sọ́lọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè kú dànù ó lè dákun ó lè lè ipa níbi tó dé yìí nísìnyí lẹ́mọ̀ pé bí a ń dàdúgbò òru òun náà ti padà wá di ó ti wá di nǹkan ńláńlá bẹ́ẹ̀ sì ni èèyàn mélòó ló tàtàrà education débi táwọn tá ń kà yìí èèyàn mélòó ló tàtàrà débi tàdé. lẹ́yìn kó máa kàwé sùpà ní dájí. látara wípé àwọn èèyàn tàtàrà education débẹ̀ wọ́n wá ní wọ́n tún wá ṣéǹjì àwọn ọ̀rọ̀ tá a ti bá lẹ̀ kí lọ́rọ̀ tá a bá lẹ̀ wọ́n ní education is the key to success. àbí wọ́n ti máa wọlé ọkọ. ìjọba ti kẹ́kọ̀ọ́ tó kàwé rẹ tó kẹ́kọ̀ọ́ rẹ dáadáa òun náà ní kọ́kọ́rọ́ tó fi sórí ire. kọ́kọ́rọ́ tí yẹn máa fi ṣe sórí ire. àwọn tó wá yà wá lẹ́nu ni wípé nígbà tá a kẹ́kọ̀ọ́ tán àti wá rí kọ́kọ́rọ́ yẹn ǹjẹ́ ká débi padlock pé ká ṣí báyìí. So we later find that the government has changed the padlock. àwọn ìjọba wa wọ́n ti pa kọ́kọ́rọ́ dà. wọ́n ti fi padlock ní ìsìn ọ̀tọ̀ ní kọ́kọ́rọ́ táwa gbé débẹ̀. a rí pé education kan nìyẹn fi ń débi oríire lẹ́nu. tó bá gba first class 10 naira lọ́la àbí 10,000. bẹ́ẹ̀ sì ni yóò máa bí kí ẹ̀kọ́ máa dínkù lọ́dọ̀ àwọn ọmọ. ẹ jẹ́ ká wo ayé lẹ́nu dábàá ní tẹ̀ra wa ọmọ mélòó ní paasi wa egg without the assistance of machinery. àyíká polówó rẹ̀ sínú newspaper kó jáde. ọmọ mélòó. mẹ́sàn-án. ìka nínú àwọn ọmọ kéwú ọ̀rọ̀ tí mo wú ìtì tọ́dún mẹ́fà nísìnyí torí gbogbo sorry to say mo fẹ́ sọ òdodo kẹ́ kí ló dodo náà ọpọlọ tí èèyàn bá fi mọ Arabic tó fi mọ tó lẹ́wà ẹ̀sẹ̀ tí wọ́n bá ní kónítọ̀ òun lọ skul àdó pàṣẹ àwọn tó bá bẹ̀ lọ. torí inú èdè tó ṣòro mọ̀ Arabic náà jẹ́ kan kí ẹ bá ṣe wàhálà kó wá mọ̀ káwá ní ọ̀rọ̀ kéwù ẹ̀kọ́ wá ní ọ̀rọ̀ kàwé torí pé mo rántí pé dọ́tà wà ní universities àwọn kọ́ọ̀sì kan wà tá a kóró lẹ́yìn pé a gbọ́ yé we later put it into memory tẹ́ẹ̀mọ̀ ẹni tó lè háwọ́ dídí Al-Qur'ani ẹni tó lè háwọ́ àwọn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam yàtọ̀ sí pé a gbọ́ yé àwa ti gbé kíní yẹn sórí àwa àgbẹnugbèsọ ni wọ́n ń béèrè báyìí à ń dalẹ̀ ni kódà àwọn tí wọ́n jẹ́ méjọ ń bẹ̀ á padà ń kọ́ wọn ni. kí wọn abẹ́ ló ń bẹ̀ ní pé ọmọ yìí nínú ọmọ tí kí owó yìí nínú ọmọ ní kí ó wá ní ó wá ní mo ló lọ gba rìsọ́ọ̀tì wáyé kìíní mo wá wò ó mo wá rí pé parallel lágbájá gẹ́gẹ́ bí tíṣà àti an educationist tí mo jẹ́ irọ́ ìwọ mo wá gbé níbi tó kéré jù ohun tí mo wá béèrè lọ́wọ́ ẹ̀ ní wípé what is it now
tó kò wá jẹ́ tọ́lọ́ ó lanú lẹ́dàárọ̀ yìí. ẹni tí o lè dáhùn what is it now báwo ló ti pass your head without the assistance of machinery. ẹ wá dákun èèyàn bá yẹ secondary school O level ó tún wọ university náà machinery náà ni. ẹ sọ fún mi kí ni ọ̀la irú àwọn ọmọ bẹ́ẹ̀ kí ni ọ̀la irú àwọn tá a bá ti rí irú àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀. ibi tí mo fẹ́ lò òun náà ni wípé àwọn kan wá àwọn á ń gbìyànjú wọn ń kẹ́kọ̀ọ́ wọ́n á rí i pé báwọn ti kẹ́kọ̀ọ́ tó yìí àwọn tí wọn ò ṣe wàhálà kódà ẹlòmíì ti ń dà lóru ohun tí wọ́n sọ fún àwọn wípé táwọn bá ti mọ̀wé òun làwọn ò rí àwọn kọ́ ni wọ́n ń rí ẹlòmíì ní rí tó láti kékeré láti gbọ́ wípé bí n bá mọ̀wé mi àtàlẹ́ àdúgbò tó ká. bí n bá mọ̀wé mi àtàlẹ́ àwọn sẹ̀rẹ̀ nílẹ̀. ẹ̀rọ ẹni tó mọ̀wé ní sèé ní bàtà ẹ̀ wọ́ sẹ̀rẹ̀ lẹ̀ ẹni tí ò bá mọ̀wé ní bàtà ẹ̀ lú gbogbo ká o ní bàtà ẹ̀ lú gbogbo ká o bẹ́ẹ̀ bá wá wo ọpọlọ the majority of our youth ọpọlọ wọn ti wà damage kí ló damage yẹ òṣì ni ìwà wà damage yìí àwọn tá a tún wá pè níjọba náà tún wá ràn wọ́n lọ́wọ́ ẹ̀yà wò látòjúwe prógámù kan wà tí wọ́n máa ń ṣe lọ́dọọdún kí ni prógámù náà My Baby Naija as a responsible person ẹ̀jẹ̀ á gbé ọ̀rọ̀ tẹ̀sí kúrò bẹ́ẹ̀ ẹ dákun kí ni ìyàtọ̀ prógámù yìí sí prógámù pé yẹn lọlé aṣẹ́wó. ẹ sọ fún mi kí láǹfààní tá a fẹ́ mú bẹ́ẹ̀ ẹ wá wo ọmọkùnrin tó padà wá wí ní Bíbí Naija nìkan nígbà tá a padà lọ wá kíní tẹ̀ gbèsè ayé ẹ̀ a padà rí wípé first class student ní Unilag èèyàn ní first class jáde ní Unilag first class yẹn ò dé kó sórí ire ìjọ tó wà lọ ṣe competition aṣẹ́wó ìjọ nílò wá débi oríire èyí tó wá jẹ́ bànújẹ́ atúwárí kan nínú àwọn sitting governors. One of our sitting governor in Southwest. Níjọ́ tó wà yìí gbé tó ní èèyàn first class mélòó ló ràn lọ́wọ́ níjọ́ tó wá wí nílé aṣẹ́wó ló wá sọ dàpọ̀ tó tún wá sọ di gírànpé youth ambassador. wọ́n sọ fún ọmọ tó wà primary school kíkí ní kódà. ẹ wá dákun ẹ sọ fún mi bó lọ́mọ ti fẹ́ kó ní tẹ́kọ̀ọ́ ọ̀làwọ̀ kan sásẹ́. Odidi lẹ́tọ́rà ní sọ fún wa wípé ẹni tí ò bá mọ̀wé kò lè mọ̀wé ẹni tí ò bá mọ̀wé kò lè mọ̀wé ẹ wá wo so tẹ bá wá béèrè wípé kí ni statistic àwọn ọmọ obìnrin wa ti ní tí ò tí ju 18 years lọ tí ò tí ju 19 years lọ tí ò tí ju 20 years lọ tí wọ́n wà lé ìwé lẹ́ni tí àwọn sì wà lé statistiki tọkùnrin fi súnmọ́ àti ìtọ́ fi súnmọ́ ya rẹ̀ ẹ lọ wọn o ẹ rí pé tọmọ méjì ti ju tìyẹ lọ. Màmá ń bẹ school tiẹ̀ màmá ń gba promotion to SS3 òun tiẹ̀ first class jáde. Bàbá wa béèrè yìí pé kí ló bí gbogbo àwọn kìíní ó ṣí ní. Òṣìní ẹ̀rọ ìyá kan ní òní mo lọ kí ni wọ́n ní àwọn ẹ̀bá mi dúpẹ́ mo ní kí ló dé ó rẹ̀ ní bí wọ́n ti ṣe ń di kúṣe ṣe àdé wọ́n á ní ta ń ṣe ń díẹ̀ ó wá jẹ́ ọmọ ẹ̀ tó wà ní pólì. Ó sì wà ní sùúrù.
mo wá lọ́nà wo ó ní àwọn aláàdó àtẹ̀sí fún wa náà ni ó ti débẹ̀ ló pàdé aláàdó mo káwọ́ mọ́ nínú pé Poli. ẹ wá dákun kí ló sọ ya dẹni tí ó ro oṣù ní o tó sì wá dálẹ̀ nínú àwùjọ wa nìyẹn o òṣì tí wá bà gbogbo nǹkan jẹ́ pátápátá so ẹ jẹ́ ká wo àárín àwọn religious leaders kí ló corrupt wọn òṣì ní ẹ jẹ́ ká wo gbogbo àwọn tá a pè láfa àwọn tó yẹ ká sunkún lọ bá káwá rẹ́rìn jáde ó dẹ̀ lómìn rẹ́rìn tọ́dọ̀ àbá mi ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ẹ̀rín lórí wọn lé àmẹ́kún ní sunísìn ẹ dákun kí ní bí òṣì ní bẹ́ẹ̀ òṣì kìí ṣe nǹkan rí o òṣì ó ṣe nǹkan rí gbogbo àwùjọ ní gbìyànjú báwo làwọn ti alleviate àwọn ti máa eradicate òṣì kì í wá ṣàwùjọ nìkan ẹ̀sìn gangan jà wípé ẹjẹ́ apá òṣì dàgbó mọ́ sí mọ́ ẹ̀sìn tí wọ́n wá bẹ̀rẹ̀ lẹ̀sìn Islam wá gbé àwọn ọ̀nà kankalẹ̀ ó gbé àwọn ọ̀nà kankalẹ̀ wípé àwọn ọ̀nà yìí kò sí ní tá a fẹ́ fi ṣe ju pé a fẹ́ fi bá òṣì jà lọ. Àkọ́kọ́ ọ̀nà tí Islam gbé kalẹ̀ ó ní pé ìmánì ní Islam kọ́ tún ṣe ìgbàgbọ́ torí pé ìgbàgbọ́ yẹn tí ìgbàgbọ́ yẹn bá ti lè mẹ́hẹ̀ gbogbo nǹkan yòókù ti dàrú o bàbá wa kò dúró podcast wọ́n sọ̀rọ̀ kan ní oní wípé àwọn ará àlọ́ ní lẹ́sìn àwọn ará Saudi lọ àwọn kan bẹ̀rẹ̀ sí ní pariwo ṣé káwọn sọ pé ẹ̀sìn káwọn kírun káwọn orí kanlẹ̀ ibẹ̀ nìkan kọ́ lẹ́sìn wà ẹ̀sìn láàrin bóòlù tí ń bá ọmọ ìyá rẹ bóòlù tí ń bára lé rẹ bóòlù tí ń bára dúgbò ṣe ara ẹ̀sìn lòun náà wà ara ẹ̀sìn òun náà wà ọ̀rọ̀ pa ìkan nínú èmi àtàwọn lárúbáwá kan papọ̀ àwa bẹ̀ títí fá atúfàlùkọ́ á níbẹ̀ pẹ̀lú ògbọ́nọ́dọ̀ ọlọ́ta ẹ̀kú wájú ẹ̀kú gbà ẹ wá sọ ara lọrin tá a lè fi láìláì láàbẹ̀ tí ò ní gbàdébò nípa agbóta àgbà ní síwájú. ó ní dé Islam kọ́kọ́ prepare mind àwọn tá a jẹ́ mùsùlùmí lórí wípé agbọ́dọ̀ mọ̀ wípé bá a ti wà láyé yìí kádàrá wà you must believe in destiny. Nínú kádàrá tó wá wà yẹn a gbọ́dọ̀ gbà pé àwọn kan ó lówó àwọn kan ó jẹ tálíkà tá a bá ti wá lè gbà bẹ́ẹ̀ gbogbo ògbìyànjú tá a bá wá gbà láyé alòkè ni alódò ni a ṣe bísínẹ́sì ni a ṣe nǹkan míì ni tá a bá sì rìn mí lólóṣì nítorí ẹ̀ ká lọ sáṣẹ́ o obìnrin ò nítorí ẹ̀ kó lọ daṣẹ́ wò ó ẹ̀kọ́ á pàdé aláàánú káláàánú lójijì. So Islam ti dún yé wípé ibi gbogbo kòkípò tó bá ti bára rẹ̀ àfi kí ló ṣe sùúrù bẹ́ẹ̀ bá sì bára rẹ̀ níbi tó tẹ́ lọ́rùn náà kó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì Ànábì wa Muhammad tánàbí bá kírun wákàtí bára àwọn tán ẹ̀rí bá wà bẹ́ẹ̀ ka Kùránì a ní we seek refuge from Allah on the accused shaitan. A wá ìṣọ́kù lára shaitan. Ànábì wa Muhammad tó bá ti wá kírun ìrun wákàtí márààrún tán
Ànábì tún máa ń wá ìṣọ́kù lára òṣì. Ó wá wá tẹ̀sù tán yóò tún wá wá tó ṣì. Yóò tún wá wá tó ṣì pé òṣì ó ṣe nǹkan tó dáa o. Wàláhì sọ́bìláì òṣì kìí ṣe nǹkan tó dáa rárá. Ànábì ó tún wá wáṣọ nípa ẹ̀. Torí àsìkò wọ́n rà ìpá dáná ti fẹ́ sọ̀rọ̀ ní ẹtí ẹ̀ka ní sọ̀rọ̀ náà wọ́n rà ìpá ìlú kankan. Allahumma inni a'udhu bika minal kufri wal fakri wa azabil qabri. Ànábì àmọ́ àwọn wáṣọ wípé Ọlọ́run inni a'udhu bika minal kufri. Mo ń wá rẹ Ọlọ́run ọba níṣọ́ kó sọ mi kúrò níbi ìṣèkìfìrí ìyálà ìmoore sí Ọlọ́run. Wàlí fákìrì. Ọlọ́run dákun kọ́ ṣe mí lólóṣì o. Ìjọ tá a wà kékeré jù báyìí lọ. Ìkan nínú àwọn àfọ àwọn wa sọ̀rọ̀ kan ó tó wá níjọ́ pé ìjà nìkí àmọ́. Kódà tó já sí pé àdìsí yóò lẹ́sẹ̀ lẹ̀ ọ̀rọ̀ yẹn náà bẹ́ẹ̀ jọ bẹ́ẹ̀. Ó tó wá níjọ́ pé ìjà nìkí àmọ́. Kọ́lọ̀ tó dájọ́. Yóò ká wá kó gbogbo àwọn olùsí yóò wá kó ọjọ́ síbi kan. Gbogbo àwọn olùsí àkóso yóò dá o. La ilaha illallah. Ó sì. Mo lọ ṣe wá sí kan lábùdájọ́ kan. Ọ̀rọ̀ agbẹ́gbàgbé lálejò síbi kan. Tógo wá wá jẹ́ tọ́lọ́run. Wọ́n jí mi lágo mẹ́jọ pélẹ̀ tí mo wá wò pé mo rò kó òrùn láwà ní. Àṣebẹ́ẹ̀dì yàtọ̀ sí bẹ́ẹ̀dì. Yàtọ̀ sí ìtì ìlú tó ń jẹ lágbo mẹ́tò. Ẹgbẹ́ lajú rẹ̀. Subhanallah. Àlàáfíà. Ọlọ́run. Àfìfì tá a bá ọ̀rọ̀ dé ìgbẹ́ Ọlọ́run. Ọlọ́run wọ́n sá yọ wá kó inú ìjọ olùsí. Àmín. Owó àwọn ọdún ẹsẹ̀ tó tutù lórí. Ó sì láti ẹ̀dẹ̀ ẹ̀rí. Wọ́n àbí àbá jẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run. Kí ni jẹ́ ká ìmọ̀ye kí ni jẹ́ kí àìmọye àfáà mi wọn sọ́sọ́kúsọ? Òṣì ni ń ṣe wá sí lọ. Èló náà mú sí wájú 5,000 ló bá sàfájá náà sí eré àwẹ̀ ládé ọ̀rọ̀ kù sí eré àwẹ̀ ládé ọ̀rọ̀ kù sí ẹ̀rọ gbogbo ẹni tí ń ṣiṣẹ́ Ọlọ́run ṣé ibi owó ní lọ ní àkófẹ́ ní paradise Ọlọ́run ó wá ní 5,000 ó níbi táwọn wí làwọn dé ọ̀rọ̀ kù sí títún ọ̀pẹ́ wá sí ti ń ṣe jọ́ ló ti bẹ̀rẹ̀ ibi tá wí náà ni wọ́n dé yìí. Now, Ànábì ọmọ sàdúrà bẹ́ẹ̀. Ànábì wa wọ́n tó bá ní ọ̀gbẹ́ni àlùkìyámà àfáàyàn wa sọ fún wa pé wọ́n tọ́ báyìí ọlọ́wọ́ wa kó àwọn olùsíjọ́ pé ẹ̀yin ó kó ẹ̀sìn ìdúró ẹ̀yin olóṣì ẹ̀kọ́ báyìí. Ẹ̀jẹ̀ ká kọ́ yọkí tiwọn. Ẹ̀jẹ̀ akọ ó kọ́ ní kankan tí mo fẹ́ bá wọn sọ náà. Ọlọ́wọ́ wa kó ọjọ́ tán ọlọ́wọ́ àníṣẹ́ ní kí kójọ tí mo kójọ fún tí mo kó yíjọ. Mo fẹ́ tọrọ apology ni o. Ọlọ́run apology kí a mo fẹ́ tọrọ apology ni èmi náà rí i pé ayé tẹ́ ẹ lọ àbí jẹ gbádùn ayé. Ẹ dákun ẹ sọ olóṣì tó lè fẹ́ ìyàwó tó wù. Èyí tó bá tẹ̀jà ní ìtọ́ bá bù yóò máa lè jẹ. Tó bá wá fẹ́ yìí tó dáa ẹ wá dákun tóbìnrin ló bá ní mọ́ ní ìsọ́kọ̀ ẹnìkan yóò ní. Òṣìṣẹ́ tó tẹ́tẹ́ tó wọ́n ìrètí ọmọ pupa torí kírìù. Lọ́lọ́wọ́ kọ́ wá bẹ̀ wọ́n náà tó bá wá sí kí apology ó wá ku ẹni tí ó bá wá ní sùúrù nínú yín tó wá jẹ gbà. Àtàkì sí lálàáfíà àti ò lálàáfíà bẹ́ẹ̀ yẹn bá mọ kí ni wọ́n ń pè lóṣì ó tó kí ó tó ká apologize àbí ò tó. Ó ṣe pọ̀ ló mọ́tò jáde ó sì. Kí ló mú tẹ́lómi ìfẹ́ kúrò nílùú yìí? Ó sì ní. Kí ló jẹ́ kí ìyàwó fọkàn balẹ̀ tó bá sùn lẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀? Ó sì. Kí mo fẹ́ lò Egypt lẹ́lẹ́ bí yìí? Tí ò wáyé pé mo rántí bá ìgbésẹ̀ Ọlọ́run níbí ni ẹnu tó tí mo lò mẹ́ẹ̀fẹ́ wá mọ̀. Àbíkọ́ náà ó ṣàánú wa níbi tá a lò dé. Àdébí a máa wá ìṣọ́ lára òṣì. Tí túmọ̀ wípé nínú ọ̀nà tí Islam fi gbé gidi òṣì òun náà ní wípé léèyàn bá kírun tán dákun máa tọrọ kọ́nà òun yọ ọkọ̀ òun lòṣì. Tó
lóṣù ò dáa bàbá ọmọ kókó lónú àwọn ẹni ọlọ́run àwa ní odidi orin lárúbá kan ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run kò sí pọ̀ lọ́rẹ̀ ló wá sọ fọ́nà wípé àrọ́bà á ní Ìlọrin sódà fàkìrà òun wàlúfàkìrò yóò dé tó báyìí náà sí sàdé àná. Ya Rabba Ìlọrin sódà fàkìrà òun wàlúfàkìrò yóò dé tó báyìí náà sí sàdé àná. Wàlúfàkìrò yóò dé tó báyìí náà sí sàdé àná. ìpínlẹ̀ àwọn ẹni ọlọ́run tẹ́wọ́ sọ́lọ́run pé ọlọ́run kò sí pọ̀ lọ́rin ṣàánú ọlọ́run sì gba àdúrà náà lẹ́yìn ìgbà tó ṣàdúrà ẹ̀mọye olówó lọ́rin lẹ́nu ẹ̀mọye olówó lọ́rin lẹ́nu èyí túmọ̀ wípé gbogbo ẹni bá máa dúà ṣe nínú àdúrà tá a tún gbọdọ̀ máa ṣe ni bọ́lọ̀ bá wa ká òsì lẹ̀ lópin ìgbà tó ṣì ò bá ti kú nílẹ̀ immoralities yóò máa pọ̀ sí ni. àbí nígbà tó fi ọmọ bíi 15 years owó tí bàbá àti ìyá ò lè fún just ordinary 10,000 naira àfa ẹgbẹ́ bàbá rẹ̀ wá sùn tì í. kí ló fà á òṣì ni òṣì ló bí ọ̀pọ̀lọpọ̀ immoralities gbogbo wa bàjẹ́ láàrin inú àwùjọ yìí òṣì ni ọ̀dà olóṣèlú láwa yìí àwọn àgbọ̀dọ̀ bá ọ̀rọ̀ dédé káwá aṣọ tọ́ọ̀rọ̀ owó alájókò ìdísìn ẹjọ́ tó dásìkò election ẹnu kó kọ́pù kìkan ní wọ́n fẹ́ lómi yóò ti wá ta ọ̀ lẹ́yìn kí ló bí òṣì ni tí poverty bá ti kó lẹ̀ téèyàn mọ̀ wípé ó ṣe òṣè òun gbọ́dọ̀ jẹun òun gbọ́dọ̀ mú òun gbọ́dọ̀ rọ́mọrán léèwé bẹ́ẹ̀ bá wo the margin between the poor and the rich margin tó wà láàrin wa ó ti pọ̀ jù margin tó wà láàrin wa yẹn so kí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé àwọn yìí so ẹni tẹ́mi wá fẹ́ sọ lórí ọ̀tẹ́ nìyẹn sọ ni wípé gbogbo ẹni bá fẹ́ ṣoríire láyé àárín ẹlẹ́kọ̀ọ́ ló gbọdọ̀ gbé àbá àwọn àdídí tó gbé ìkàlẹ̀ ní sèdúró bí ẹ̀kọ́ tó wà lára ẹni lójú owó wípé contribution wo lòun náà lè ṣe sínú àwùjọ láti lè alleviate poverty nínú ọtí Islam gbé kalẹ̀ náà ni wípé ọ̀rọ̀ ìyẹn ní kéèyàn òṣìṣẹ́ Islam ẹgbẹ́ àwọn olè ní àwọn tí ń tọrọ owó mùsùlùmí ló pọ̀ jù mẹ́rin àbíta ni gbogbo mùsùlùmí tẹ́ bá ti rí tí ń tọrọ owó ọmọ àlè mùsùlùmí ni tọ́lá ìlẹ́bù wa Muhammad Ànábì ní kéèyàn ṣẹ́kì kó wá di lókun kó rù kó wá lọ tà ó lóore fún ojú kó wá lọ tọrọ bára lọ àtọ́wú àwọn ọmọdé òhù wọ́n fún ni wọ́n ò fún ni. Ìsìlámù pè wá síbi ká ṣiṣẹ́ èyí ṣe lè jẹ́ mùsùlùmí ṣò wá níṣẹ́ tí ń ṣe àwọn kan ti wá dáyé léde wípé wọn láwọn àpá àwọn òṣìṣẹ́ iṣẹ́ kan ju kí òun ọkọ wọn kí ó lọ àwọn inú àwùjọ tá a ti bára wa ní gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí apá àti kọ́mọ rẹ ní kí ó ipò wo ló gbé sí sábà àti kọ́mọ rẹ níwèé ẹ̀sìn tó sí bí subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Láti àti sẹ́ndì 5,000 yẹn. Ilẹ̀ tí bí ọjọ́ àti sẹ́ndì sí ọ̀làdọ̀bọ̀ kò sí ìjọba sáfíìsì. Ọ̀nà kó bá a ṣẹlá fún àlájà. Àlájà mo ti ń jíṣẹ́ owó fún ọ̀làdọ̀. Gbogbo ọlọ́rìkù nísìnyí báyìí nítorí àsìkò á fẹ́yìn ìdá ọ̀làdọ̀. Bọ̀dì abẹ́ fún àwọn ọ̀gá ní certificate of health. Ó mọ̀ certificate of
certificate àwọn fún ọ̀lànà ìdè bákan náà àwọn ọ̀gá abẹ́ fún wọn ní gift certificate ọ̀nàrì bàbá ó sì wá kéèké. certificate àwọn ọ̀gá abẹ́ kí bàbá kò yẹ kí wọ́n hàn fọ́tò wọn lẹ́yìn yẹn ẹ̀yìn yá ní ètò kankan mọ́ lẹ́yìn chairman speech táwa ti deliver speech wọn tán kájọ certificate kálẹ̀ mọ́ lọ nǹkan tó bá jẹ́ nǹkan jẹ́ tó bá jẹ́ nǹkan fún wọn ṣe fún wa ọ̀tẹ̀ mọ́ gbàgbé tí a bá ti ń ya fọ́tò lọ àwọn àfáàlùbá aṣọ yẹn wọ́n ti kó síta wọn ọ̀kan tí ìkó jáde gangan nínú báyìí ṣéèkù wa ṣéèkù Zaman alùpùpù àwọn àfáà tí wọ́n ń jẹ́ Abẹ́òkúta ni tí wọ́n sì jẹ́ ọmọ àfáà gbà nílùú Abẹ́òkúta àwọn àpò wọn jẹ́ Khalifatul Am fún gbogbo Tìjàníyà ní ìlú Abẹ́òkúta ṣéèkù Zaman akíwọlé gbogbo àti láti lọ Abẹ́òkúta báyìí àwọn ẹni wọ́n tó wà lọ Abẹ́òkúta wọ́n pèrè wá sí kan èmi ẹgbẹ́ ọmọ náà wò èmi Sheikh Jamiu Abdullah àti Yasata ní ọdún náà lọ́wọ́ kí ọlọ́run kó bá mi ṣe àlékún dára fún ọ. Àmín. àwọn sì fẹ́ràn àwọn náà púpọ̀. náà sàtíkẹ́ẹ̀tì bàbá ọlọ́run afáàtò wọ̀nyí nítàlẹ́ fún àwọn ọ̀gá káwọn á fún àwọn ọ̀gá nítàlẹ́ fún ọ kí àwọn ọlọ́run bá wọn àkókò lọ́wọ́ kan náà ẹ̀yẹ ní àkókò rẹ̀ kábẹ̀tì ẹ̀rọ tó lè wá sí rẹ̀ kábẹ̀tì lábẹ́ bí bàbá ọlọ́run bá ṣe lọ ẹ̀ ó ti kó aṣọ ìsìtà lábẹ́ wọn aṣọ ní kéde àwọn ọmọ Select your size. àmọ́ àwọn afàwọn ìsìn ọ̀la ni wọ́n fẹ́ wọn lọ́ra wọn dáàbò dúkà wọn láyà bàbá mi náà alájà wà láyé náà ẹ̀sìn nísìnyí báyìí sàtífíkẹ́tì àwọn ọláwọ̀ gbogbo àwọn àgbàlagbà tí wọ́n wà láwọn ìfẹ́ǹtì sàtífíkẹ́tì Abdulwahid dá táwọn fún àwọn ọ̀gá fún ọlọ́ọ̀gá rẹ̀ nípa àwọn bàbá tí wà sí ní ìlú mẹ́ta Abdulwahid àwọn ọ̀gá máa ṣe di 5,000 alájà wọ́n ti fi ọ̀sẹ̀ lọ́dọ̀ ṣe àwọn ọ̀gá tó wà lára sàtífíkẹ́tì tí àwọn alẹ́bí àwọn Love Foundation, in conjunction with Odiolo Eduspe, presents the certificate of admiration to Fadilatul Sheikh Ibrahim Zahid Olaomi for his selflessness and dedication to community living during a week-long free-skill acquisition and motivation shows here in Odiolo Ojuwe SCDA Secretariat. Congratulations on your well-deserved honor. ó yẹ kí bàbá wọn jáde lọ báyìí ní Abdulwahid dá ká ló fún àwọn ọ̀gá ọdún àdìsá ọ̀gá àdìsá àdìgẹ́tì fún àwọn ọ̀gá àtẹ̀lé ẹ́ńbúlòpù fún wọn lẹ́yìn tó wọ́n gbìyànjú púpọ̀ ẹ́ńbúlòpù náà owó ló wà bẹ́ẹ̀ ṣe pé owó pọ̀ tí a bá ká àwọn àmì gbìyànjú ó kàwá jọ dárí sàmì àwọn akẹ́kọ̀ọ́ jẹ́ mọ̀ lánàá lọ́wọ́ àpòsẹ́ǹtì ẹ̀ fún ọ̀gá yẹn máa jẹ́ Àwọn ọ̀gá. Facilitators. ọ̀gá tí ó kọ́ wọn ní event planning àti bags making Bátádé Barakat ìyàpá mú ẹlẹ́gìdì ìgbà mẹ́lẹ́gìdì tí ó bá ti sílẹ̀ máa This certificate of excellence is presented to Bátádé Barakat Omobolade for his refinement as a facilitator on event planning and bag making here during our week-long free skill acquisition. Congratulations. Akínyẹmí Jamiu Yomi my latest Naija tani wàá yẹ ní mọ́tò báyìí gbé mọ́tò bẹ́ẹ̀ jẹ́ ọ̀gá lọ́wọ́ náà. This certificate of excellence is presented to Mr. Akiyemi Jamiu for his refinement as a facilitator on graphics design. Congratulations on your well-deserved conferment.
The next person, Mr. or Mrs. Ademi Sodikomo Owolabi Olumetu. Your attention is highly needed. The certificate of excellence is presented to Mr. Ali Sodiq Owolabi for his refinements as a facilitator on general computing. Congrats. Mr. Adejori Ibrahim O, your attention is highly needed here. To do you? Okay. Let's put this on hold. Mr. Suleiman, okay, Mrs. Suleiman Halima Omolara, your attention is highly needed here. The certificate of excellence is presented to our sister Miss Suleiman Halima Omolara for his refinements as a facilitator on catering. Congratulations on your well-deserved honor. The next, Al-Hajja Miss Shueto Kausa Abibola, your attention is highly needed here. The certificate of excellence is presented to Al-Hajja Shueto Kausa Abibola for his refinement as a facilitator on soap making. Congratulations on your well-deserved conference. Mrs. Ademoye Fatima Atinuke, your attention is highly needed. We can do better, we can do better. We can do better. Thank you. This certificate of excellence is presented to our sister, Miss Ademoye Fatima Atinuke for our refinements as a facilitator on Vehicle Artistry. Congratulations on your well-deserved conference. Mr. Adejori Ibrahim B, your attention is highly needed here. You can do better. We are the shoemakers. Okay, this certificate of excellence is presented to our dear brother, Mr. Adejori Ibrahim B, for his refinements as a facilitator on shoemaking. Congratulations, sir. Oh, Mr. Uthman Habibullah, your attention is highly needed here. Please let's welcome him with consistent applause. This certificate of excellence is presented to our brother, Mr. Uthman Habibullah, for his refinements as a facilitator on graphics designing. Congratulations on your well-deserved conference. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim.